Thank you. What can I say? What we told it now. Only to back in my head. Only why you send me about me. I love your mother. I know we need your mama. Ọmọ bá lè dé lógún tí wà lẹ̀ kí ló ń tún fẹ́ fọmọ tó wọ́n ló fi eléyìí o wọ́n ló fi eléyìí àwọn mi ò tí ara wo ìyá òbí ìyẹn ìtẹ́yà ọ̀làmìyí ìmọ̀dá kẹ̀kẹ́ olúwa kéde. Bí aláìsàn kan gba ládùúgbò yìí, ẹ tú náà ẹran tẹ́ ẹ tó bọ́lẹ̀ kì í kẹran ní ìyẹn tí gbà wọ́n lè sí. Ó wá níjọ́ kẹ̀lé, ó kéde níjọ́ kejì, nígbà orí ọjọ́ kẹta, ó wọnú ilé bàbá mi. Bàbá onílé ìgbà, bàbá mi lóòótọ́, aláìsàn kan bẹ ẹni lẹ́yìn. Bàbá mi ní lóòótọ́ ni ìyàwó mi ní. Tẹ́ ẹ bá tú sílẹ̀, ẹ fẹ́ kó ní olóòfẹ́ lọ́ba rí bẹ́ẹ̀. Ilé ọ̀jẹ̀ yìí, eégún yìí, àwọn ojú dànù. Ẹni bàbá mi sọ, ẹ jò ẹ bá dọ́kọ̀ ìyá yìí ò ní. Pé ṣé yóò sọ, ó ní yóò sọ, kẹ́bà mi fẹ́ tó. Ọba ìta lẹ́wọ̀n. Nígbà tí wọ́n jó wọ́n ní àdó mẹ́ta ó jáde lọ sí sọ́mà tó lọ tààrà fún òrí mọ́. Bí bàbá mi tóbi kò tẹ̀lé mi tó ń bẹ́ Daniel ẹgbẹ́ tó ní òkú àkànlọ́tọ̀. Wọ́n lóṣù kẹta kára màmá mi yá ẹ wá sọ fún pé yóò bí ọmọ kan kò gbọ́dọ̀ má bì. Kò ní ìdí ọmọ lóògùn lọ́nà. Aṣáájú màmá mi lóyún. Yóò lóṣù kẹta. Òní yẹn tún padà wá. Bàbá, tẹ́ ẹ bá lóyún yìí o, tẹ́ ẹ bá bímọ yìí o, ìyàwó tó náà wà lóyún. Náà méjèèjì ọ̀gá jẹ́rú pẹ̀lú ọkọ̀ àtọ̀rọ̀ wa ni. Ìyẹn gbogbo eléyìí. Ẹ má bínú kọ́lọ̀ mi pọ̀. Ayọ̀ mi ló kú pé bá jẹ̀mọ́ Ọlọ́run tẹ̀. Ìlérí Ọlọ́run tẹ̀. Wọ́n bínú lóòótọ́. Ṣùgbọ́n ọmọ wòlíì lọ́kọ́kọ́ bí ọkùnrin. Wọ́n bí èdè obìnrin. Wọ́n bá ní àgbégbèsè àwọn àpẹẹrẹ. Bàbá yẹn bá ń tànà. Wọ́n ń tànà wọ́n ń tànà. Ẹ̀yin èèyàn, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu òbí yín. Ó gbọ́rọ̀ tí mo sọ ìdí òbí ìdáyé. Màmá mi ló pè mí kúnlẹ̀. Pé báyìí 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 báyìí. Ìwà ìlú. Bàbá bá ń tànà. Ṣùgbọ́n bá Sátánì ó gbé tiẹ̀ lé. Àti ápùlù yíyà mo ti dàgbà. Màmá mi gbé
ọjà yìí lórí ìṣàmà ètò ìṣàmà ọdún. Bàbá jáde o, ọjọ́ orí ẹgbẹ́ mi ló ń dúpẹ́ Ọlọ́run pè lórí wá fún ìyàjẹrà rẹ̀ torí òní òye rẹ̀ wọ́n ní kí Olúwa kọ̀ èdè dájọ́ fàjẹ́. Ọdún bẹ́ẹ̀ tó gbogbo mo wé ló jẹ́ yá mi ló jẹ́ ìjìyà ètò ìgbọ́nà ìgbọ́n mo dúpẹ́ wọ́n bá tí mo gbọ́nà náà alátìlẹ́yìn èmi ọ̀run tì mí lẹ́yìn. Adémọ́lá gbàdúrà fún ó tún pa ọ. Ẹ máa sàmì. Àmín. Àdúrà ni ó kà. Àmín. Ìwáyé rẹ ò ní kábàámọ̀. Àmín. Bàbá rẹ Ọláwálé tí mo bí kẹ́yìn ló bí ọ. Ìgbà tó kú òṣogbo onígbò láyé mi gbogbo ayé wọn tọkọ. Ìwọ̀n ẹ̀bá tí Ọláwálé ṣe olópè ó lè bẹ̀rẹ̀ kí n lọ múra. Àtìgbà náà lè lè tìṣe fún orí Ọláwálé. Ọwọ́ agbára lórí lónìí asọ̀rọ̀ ọjọ́ ìpàdé. Adémọ́lá òòrùn jábọ́. Àmín. Ẹ bá lóun ọjọ́ ọgbọ́. Ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni. Agbára ìpè tó pè ní dada ló dà lẹ́jọ́. Àmín. Ayé òde kú mọ́ ọ lọ́wọ́. Ọmọ òkú kú mọ́ ọ lọ́wọ́. Wọ́n ló lè kú mọ́ mi lọ́wọ́. Wọ́n jẹun rẹ̀. Wọ́n jẹun rẹ̀. Àìlọ́ débi ògbó. Àìjọba ọ̀dìtì. Wọ́n ní kẹ́yìn lórí. Àwọn onílàárẹ̀ ènìyàn wọ́n ní lágbára lórí. Obìnrin ìkà kò ní darí ẹ̀rù. Obìnrin tó bá lóun wọ́n dà ìrìn àjọ òjijì ní kó pa. Ọ̀jẹ̀ wọn yà. Ó bèrè Àgbàlá Gabriel. Ó fún àwọn ẹ̀yẹ tó ń túbà. Ṣé ń bú ọlá ìfẹ́ ayé wọn dà? Ayé ẹni kẹ́lí òun. Gbogbo wa bá ti pọ̀ tó. Ìjọ Àgbàlá Gabriel àti ẹ̀ka àgbéjọba. Adémọ́lá ẹ̀mí ìgbéra kan ò ní gbàlẹ́ ọ̀. Ẹ̀gbọ́n pọ̀ ẹ̀ máa ṣe. Wọ́n máa tẹ̀síwájú àmúra àrùn. Àmín lórúkọ Jésù. Hallelujah méje gbogbo ènìyàn. Sọ́tẹ́ tó wà lẹ́bẹ̀rẹ̀ pé àwa fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí. Àmọ́ ayọ̀ làwọn ò máa yọ̀. Ẹni ayọ̀ làwọn máa yọ̀. Màá wá gbé fún mímì báyìí láti ti ṣe nǹkan kan. Lẹ́yìn ìgbà yẹn láwọn akẹ́gbẹ́ kan, ọ̀yà o. Alákọ̀ọ́kọ́ náà, tó bá ní pé ta ní pé káàwá bí báyìí, ìyá àgbà ló ní káàwá bí. Káàwá sọ̀bráìsì ní àwọn náà. Wọ́n ní káàwá sọ̀bráìsì ní. Ìgbà wọn rẹ̀. Wọ́n lè rí nígbà wọ́n ní káàwá kí ní dáadáa. Wọ́n ní tó àwọn náà ní káàwá kí ní. Wọ́n ní tó bí ìtàn ní káàwá kí ní. Wọ́n ní àwọ̀ náà ní àwá kí ní. Wàlá ìyàwó lórí káàwá kí ní ti ní ìgbà ìyàbẹ̀wà pẹ̀lú ní. Wọ́n bá pẹ̀tà lórí káàwá sọlé iye ìyàwó yìí ló ní káàwá kí ní. Àwọn ọmọ tábà ẹgbẹ́ ọmọ lálẹ́ lọ. Ìlú bàbá mi ni Ibrahim Sàtà. Ọjọ́ àbẹ̀! Ọmọ Musa mọ̀ wà pẹ̀lú òde báyìí báyìí. Bẹ́ẹ̀ bá wojú mi nù lé. Kò tí ì lè yá àwọn èèyàn. Ibrahim Sàtà ló máa rò kó wà níbí. Èmi wà ní ọjọ́ bí yín báyìí báyìí. Báwo èèyàn bá kẹ́ lókun tó kẹ́ lọ́gbọ̀lọ́gbọ̀n. Tó bá bá wọn pa yín, èèyàn náà gbé wọn tó bẹ́ẹ̀.
Olódùmarè ló dá yín. Ọba àkàndá ayé ọba àṣẹ̀dá ọ̀run. Àgbàlá ikú òde kalẹ̀ báyìí. Ilẹ̀ báyìí ló tẹ̀. Wọ́n ní kúkú ọ̀rọ̀ ìyàwó. Ẹgbẹ́ lọ́dọ̀ ní káṣe rẹ̀ ṣe. Káàkùn ológun mo fẹ́ lóògùn láàyè. Báwo lè mọ bó ṣe sọ fáwọn olólùfẹ́ rẹ̀? Kíkọ́ tẹ̀wé mọ́tò sí mi o. Ọmọ pé mo pariwo rẹ̀. Kí ni àmì sàkà tó bínú? Kí n tó wọnú gbogbo àwọn èèyàn. Ẹ̀dàkùn ìṣàánú mi bẹ́ẹ̀ bá ṣe tàn sáà sí mi kò lè tẹ̀wọ́ mọ́tò. Èso fáwọn fẹ́ǹsì kọ́pọ̀ kọlu fún ìyàmí sàkà. Kọ́lé ẹ̀rọ gbìyànjú àti ṣe pẹ̀lú yẹn fọdún náà jẹ́ àdékọ́lá. Olùbàjẹ́ fún yín bọ̀rọ̀dún òní dé báyìí ẹni sọ yín burúkú. Ẹ tó bá mi bẹ̀ wọ́n pé ẹjọ́ tó yóò lóhùn. Ẹ bá mi fún mi ní kìnnì mọ́tò. Ẹ wo gbogbo ẹ̀yin fáǹsì máa dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ bá ṣe fún mi lórí Àgbàlá Gabriel kò kéré o. Ẹ wo ìgbà tí mò ń bọ̀ láti Kòròdú. Ọ̀kadà àkọ́kọ́ pé mi ṣubú. Mo lọ yé mi ti bàjẹ́ ọdúnlọ́dẹ yé mi ti bàjẹ́. Mo tún gbọ́ kàdà. Ìgbà tí mo tún wá bọ̀. Bẹ́ẹ̀ kúkú fẹ́ máa wọ ibi ìwá. Ọ̀kadà bá tún gbé mi ṣubú sínú omi. Kò sí wíìlì tó fẹ́ ṣẹlẹ̀. Àgbàlá Gabriel ló tó bẹ́ẹ̀. Ẹ wo mo sọ pé mo máa dé bẹ́ẹ̀. Wọ́n ti ná mi lówó. Wọ́n ti ná mi lówó. Wọ́n ti ná mi lówó. Kò sówó mọ́tò ní ìgbà kan nígbà kan fún ẹni sọ yín lórúkọ. Owó mọ́tò ti pè é ẹjọ́ tó dé. Wọ́n ti ṣe mo wọ̀ láàrin yìí ní lórúkọ ìṣọkùnrin ogun àwọn yẹn wọ́n lókun ìdìbò lókun wọn wo òun ìṣẹ́ lókun wọn lókun ìdìbò. Ọkọ̀ ló yí inú sórí bàbá mi fún pẹ̀lú rẹ̀. Bàbá kan mi ní ẹgbẹ́ kankan wọ́n ti dé tí lórúkọ ìṣàgbọ́. Kẹ́sàn kó lára mi wọ́n ti ṣe ẹni bá ní pé kó kó náà pé yòó tó bá ní kó rìn láàrùn. Ìdíwọ̀n ní kó máa tó ìlú òsì ní kó máa parọ̀. Rọ́ọ̀mù èmi ọwọ́ ọlọ́pìn ní òrìṣà wọ́ọ̀ọ́ ilẹ̀ wí ara ń kan mí. Ẹ wò ó bá lápìn ní òrìṣà bá bínú àwọn fáǹsì wọ́n yóò tì mí tó alápìn ní òrìṣà ò ní bínú. Ẹ má gbàgbé àdéhùn àjọṣe àdéhùn lójú àná pọ̀jù ayé mọ́tò ẹgbọ́ mọ́tò ẹgbọ́ ẹ ṣàánú mi kò ní bàjẹ́ fún yín. Bí mọ́tò bá jáde ayé mi bá mi ẹ má jẹ́ ní first starting ẹ ṣe kínní ọ̀sán mi. Ẹgbẹ́ ẹ ṣe ẹgbẹ́ kí n lo wọn ayé mi tó bá mi wọ́n ní kí n lo bọ́ọ̀sì mi. Ọya jágbọ́ ṣé o ní bẹ́ẹ̀. Ẹni bọ́ọ̀sì kẹ̀kẹ́. Iṣẹ́ ńlá ọya náà ohun bàbá ni o. A máa lo Àgbàlá Gabriel náà. A máa bẹ̀rẹ̀ látòkè. Mo gbàdúrà fún yín. Wọ́n ní bẹ́ẹ̀. Kò sọ bẹ́ẹ̀ fún yín. Ó wí bẹ́ẹ̀. Kò sọ bẹ́ẹ̀ fún yín. Nítorí pé mi ń ṣe kí sẹ́ẹ̀lì. Ẹ fẹ́ pa mí. Ṣé ẹ̀yin ìyá mi ẹ̀ máa mọ̀ pé mi ń gogo? Ṣé ẹ fẹ́ abẹ́dì ìgbé ìṣẹ̀ṣẹ̀ yẹn ìmọ̀rí ọ̀láìn ni? Wọ́n ní bí kí mi mọ̀ pé mi rí o. Àníkẹ́ mọ̀ tẹ̀sán fà mọ́tò mo fẹ́. Ṣé ẹ fẹ́ bá yé mi dé pẹ̀lú owó ni àwọn náà tó ti bọ́ kọ́lú? Nínú ara mi kí wà lẹ́fẹ̀ẹ́ bá fi mí sọ géètì kílẹ̀ ẹ̀tọ́ ọmọ wọn kò gbogbo mọ́tò yín. Torí mi gẹ́gẹ́ mò ń tẹ́sẹ̀ mò ń bọ́ kọ́lú lórí ọ̀nà ẹ̀gẹ́ ni. Bẹ́ẹ̀ sì wà mo ti yahoo. Ṣé mo mẹ́nu yahoo kí? Ṣùgbọ́n yahoo mi ò lè fi kọ́lé mi ò lè fi ra mọ́tò. Àwọn ló ní sí. Ẹ ṣàánú mi Àgbàlá. Ẹ ṣàánú ayé mi. Ẹ surprise Ọlọ́run. Ọlọ́run ni ẹ surprise ẹ má surprise mi. God bless you, Daddy. God bless you, Daddy. Ipa tó borí ipá àti agbára tó borí agbára. Ọlọ́run tó lè pa, Ọlọ́run tó lè jí, Ọlọ́run tó lè sọdà yìí gbíngbín ní kí awo má ṣe di ẹ̀kọ́ ọkọ̀ Fáráò. Aṣíwájú ogun lálọ́ akáyìn ogun lábọ̀. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán. Olúwa máa gbọ́ wọn lò mí, àkọ̀ráyè kí wọ́n lé bàbá yín. Ọmọ ẹ̀yẹ ò fẹ́ ní ìjọba, ẹni bá fi yẹn lẹ́yẹ yóò fẹ́ jẹ́. Máa gbọ́ wọn lò mí. Lẹ́jọ́jọ́ délé màmá rẹ̀ nígbàdàn lé omi ọ̀lẹ́ ọmọ àjẹ̀bí yóò. Ọmọ àjẹ̀bí jẹ́ àkàrà
kápẹ́rù kan bẹ̀rẹ̀ lójú ogun ọmọ ọ̀sẹ̀ kó ń polonjọ́ mi. Ìbàdàn mẹ́rù ẹ̀rọ ẹ̀dá mẹ́rù ọmọ abẹ́rú mú wọn lẹ́rù wọn lójú ogun ni wọ́n lè fa ọkọ yìí. Èyí ni àkànní o lórúkọ ìyàwó rẹ lórúkọ ọmọ rẹ àti gbogbo ẹbí pátápátá ní lórúkọ gbogbo ìjọba bá ọdún pẹ́ and happy birthday to you. Àtẹ̀wé ọ̀rọ̀ sínú rẹ̀ bá tò kí aleluya méje tó wó di Jẹ́ríkò. Mo ti rọ̀ pé òní farabalẹ̀. Ọyá tún kí aleluya tó dúró fọ́rọ̀ méje tí Jésù sọ lórí àgbélébùú tàbí Kìrìsìtẹ́nì. Mo mọ̀ pé kárí 21 mo ní òkè láti bẹ̀rẹ̀ yóò ti rìn ọ́. Ọ̀gá bàbá Nùsọ náà ń bẹ ń bí. Wàá wá kí aleluya méje pẹ̀lú okun inú rẹ tó kí aleluya Àgbàlá Gabriel torí pé wọn náà tó bá ṣe ń kú omi láàárọ̀ yìí ire ló máa mú wá rọ̀lẹ́. Ó yá o. Bàbá táwọn òwe tí wọ́n á ṣẹlẹ̀ láàrú. Ó dàgbọ́ méje ká tó lọ léwu. Àwọn mánéjì táìmù ẹ̀ ọ̀gá wa ọ̀yá. Bẹ́ẹ̀ jọ ní mánéjì táìmù màá mánéjì ọ̀gbọ́ra mi ẹgbẹ́ àgbà. Ẹ́dísà nígbà mo ọkọ̀ tó kọ yìí tí mo máa ń wò ní àwùjọ ní mo ọkọ̀ pé yìí kí nǹkan pé èèyàn ni. Ẹ̀sà Ọlọ́run ti fi ń kẹ́yìn tí èso wá ní kẹ́yìn má Ọlọ́run ní mú bá yín. Bàbá tà ẹ pọ̀ ní ayé gan-an ìdán ni yín ní rí ìdánwò tà ojú mi rí tó. Ẹ́dísà bá a ṣe ń bọ̀ láti ìbò ìlú tí mo kó ní bẹ́ẹ̀ ní o àti pé bẹ́ẹ̀ mi náà ṣe wá ń wọ ọ̀láìnì bí mo ṣe yá dátà péjì ní mo wò pé jọ́kanjọ́kan ẹ sára sí èmi náà ni. Dádìsà àdúrà kan lè ní ó ṣe fún yín 2002 ni àṣírí yóò lè tú 2004 ni gbogbo ẹ bá fojú burúkú wò ní ojú wọn mọ̀ ọ́kọ́ ni 2006 ni ibi ẹtí mọ́wọ́ ní 6 2008 ni gbogbo àwọn tó ti láìkí yóò ní 8 ni 2005 ni Àgbàlá Gabriel ẹ̀mí tẹ́lu ayé ẹ̀sà Adémọ́lá ọmọ amúkàn bàbá mi àgbàlagbà ìsà ẹ wo bí èmi káwé ìwé ní òkà mi. Ọ̀rọ̀ ẹ̀ ti kí n máa pọ́nyàn lè tó èèyàn fọ́kàn mi ló kàwé ìwé ní òkà mi. Tó wá rí jẹ́ ọjọ́ kan tí bàmí wá ní kí n ka wá fún kí n kúkú mọ̀ rẹ̀ ní òbá dáàdì tẹ fẹ́ gbọ́ bí mo ti kà ní. Mo ní ó dá dúró wà lóòkan ni. Ó tẹ̀kọ́ dọ̀rọ̀ 280 wọ́n lọ wọ̀ lọ 3 ẹ̀ta wọnú ara wọn 4 ẹ̀rin lọ́pẹ́ yọ kẹfà ìbárùn ó lóyún sálẹ̀ 6 ẹ̀fà ó ṣàfikọ́ 7 ètò oyún òbejì 8 ẹ̀jọ ó lóyún tókè 9 ẹ̀sán ó pa bọ́ọ̀lù 10 ẹ̀wà ọ̀rẹ́ méjì ẹ̀wọ̀n ọ̀kadà ẹ̀dá kan tẹ́ ìkàwé ni. Ẹ̀sà bàbá mi Àgbàlá Gabriel ẹ̀sà ní parẹ́ ọkà àwọn ọ̀tá yóò ní sẹ́rí à ń pariwo lèmi kì í pariwo mọ́tò wọ́n pariwo mọ́tò kò yí sí ìlú ayé bàbá mi o. Ẹ̀sà bọ́kadà ṣe ń dáwọ̀n náà ọpẹ́lọpẹ́ àwọn fìjìláńtẹ́ ní òjẹ́ ṣubú o. Bàbá mi Àgbàlá Gabriel ibi ẹtí ń mówó òní síìtì ní parẹ́ ọkà àwọn ọ̀tá yìí abẹ́ ẹ̀rọ lórí ni wọ́n bá bọ̀rọ̀ nípa gbogbo ẹyẹkẹyẹ ẹyẹ wo ló rẹwà jù ọ̀kẹ́ ni ẹrẹwà tí ń ju pọ̀kí lọ. Ìyá mi ní fẹ́ ru yín tọ́yàn Àgbàlá Gabriel ẹ̀sà ẹ má ṣe kankan fún mi tẹ́ ẹ̀ bá fi ní tẹ́ ẹ lè fi mí ṣe ẹ sáà fún mi lódo dáńdàbí ẹ lọ jù mí bẹ́ẹ̀ ní níbi tí mò ń gbé sáà. Bàbá mi Àgbàlá Gabriel sẹ́rí ìjọ tí màá kọ́kọ́ rí yé láàrin nàríba ló wá bíbí fún mo tẹ́ wó yìí ní kọ́ ẹ̀rọ ọ̀dọ́ nínú ìgbà ìjọ ọjọ́ kan èmi náà rí yìí. Ẹ̀sà tá a bá fẹ́ kíyàn fún ewu ọmọ lédè èbò ẹkú ìṣèdáyì ewu ìṣèdéjà ọmọ ìṣèpèkìn wúdé jápèkìn ẹkú ewu ọmọ ní jẹ́bẹ̀. Bàbá mi Àgbàlá Gabriel aṣíwájú ní ẹ̀mí ìbéèrè ẹ̀yìn ẹ̀mí parẹ́ ọkà àwọn ọ̀tá yóò ní balẹ̀ gbogbo àwọn tí ń bá yín jẹ tí ń bá yín jẹ yóò padà bàjẹ́ fún wọn ní ọjà. Bàbá mi Àgbàlá Gabriel ẹ̀dá kan bá wò mí ràn èmi lè ẹ̀ka náà fún bàbá ìyá Àgbàlá Gabriel ọlọ́run nípa ẹ̀jẹ̀ ẹ̀ka lé wọn ìwédé tẹ̀sí rẹ̀ ìdájú. Àti Nàìjíríà àsìkò ròdú la fi sáré bọ̀ orí sí ojú wọn rí kó ẹ̀fà dádìbà ẹ bá fún mímí kìíní tọ́lú àwọn mọ́tò yìí kò ní pọ̀ jù. Ẹ jù bẹ́ẹ̀ lọ sàn dádì ẹ̀fà
rí ẹni bọ́lọ̀ ọkọ̀ sẹ́dá kankan tó lè pa o. Dádì ẹ̀fà ẹni ayé bá ti gbàgbé tó bá dọ́dọ̀ yín ayé ọ̀rọ̀ tí rẹ o. Dádì ẹ̀fà ẹran tí èmi náà gbà wọ́n lẹ̀. Ṣé ẹ rí gbogbo combination tí mo wọ̀ mo lọ yá lọ́rọ̀ ní ẹ̀mí. Dádì àrùn tó mú solókù owó olóko ẹ̀fà ẹ̀yin lẹ sọdún ẹ̀ ẹ́ ṣètò mí nínú owó nínú ọlá lọ́gbà àbàkòtò ìtọ́jú ìtàn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún dáadáa. Ọmọ tó bí ìròyìn lọ́dún yẹn ẹ pàtẹ́wọ́ fún wa. Ọwọ́ ajẹ́ kí ilẹ̀ ti mọ́ báyìí. Ló bàbá tá a wà lọ́wọ́ wájú yìí. Àmì sún sẹ́yìn kò yẹ jẹ́ ká sún lọ́wọ́ wájú. Ẹ bá mi fún Evangelist Adédọ̀sù Máyọ̀wá ní lyrics. Dádì àti mọ́mì wọ́n fẹ́ jó báyìí. Àti ìpa ìbò wọ́n fẹ́ jó báyìí bóyá. Ọkọ̀ Lagelu tó ń gbé láyé, ọkọ̀ màmá tèmi tó ń kẹrẹ wa. Ìbùkún olú, aya tó mọ ìyí ọkọ ẹ̀. Àwọn ni wọ́n ṣe gbogbo eléyìí tí wọ́n ní káwọ́ sọ fẹ́ sáré. Wọ́n mọ ìlélẹ́yìí bí ìṣẹ̀lẹ̀. Wọ́n gbà mí lọ. Ọlọ́run ló bá yín ṣe, òun pé yín ṣe kẹ̀wé, òun padà lọ yín ní ìrọ̀lẹ́ lẹ́kùn máa lò lọ́gbà. Ọlọ́jọ́ ìbí ìjọba o, Agbala, bàbá àkókò wa, mọ́mí olóríire, Agbala. Ọlọ́jọ́ ìbí ìjọba o,
Lẹ́yìn grandma àti mọ́mí wa tí wọ́n ní ká wà níbí, ẹ jẹ́ kí gbogbo èèyàn bọ́lẹ̀. Prophet fẹ́ sùn yàrá fún gbogbo wa. Gbogbo èèyàn pátápátá ẹ jẹ́ ká bọ́ sí ọwọ́ bí. Lẹ́yìn grandma ẹ jẹ́ kí gbogbo èèyàn bọ́lẹ̀. Àbí dáàdì fẹ́ sọ kankan tẹ́lẹ̀ ni? Ẹ ṣé dáàdì fẹ́ sọ kankan ni? Ẹni tí wọ́n ń ṣàtọ̀ nǹkan. Ṣé wọ́n fẹ́ sọ kankan ni? Ó yẹ kí wọn. Ní ìfẹ́ tún payé rẹ̀ kí wọ́n sẹ́. Congratulations, sir. Èrè àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni ó wọ sí ilé mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni ó wọ sí ilé mi, àmọ́ ìrẹ̀rí àkọ́kọ́ nígbà tí gba ní owó lálẹ́ ìlọ́wọ́ ọ̀gá. Ọya ẹja bọ́lẹ̀. Ẹ káwà bọ́ sílẹ̀ báyìí. Ẹ gbàdúrà. Ẹ jẹ́ bá a sún sẹ́yìn ẹ̀jẹ̀. Ẹ jẹ́ bá a sún sẹ́yìn. Ẹ pa. Ẹ pa sí pẹ́ẹ́sì. Thank you. What can I say? Ọba àwọn ọba ògbóni fún ọkọ yìí. Ni wọ́n fi ṣoore náà fún ìwé dáadáa. Ìwé dáadáa ló pè mí. Orí tó fẹ́ ké nínú ayé rẹ̀. Orí ìwádìí sẹ́nu bàbá mi. Ọlẹ́bí ọmọ kan. Bàbá mi ló wò ní ìlú ọmọ mọ́. Ọmọ mẹ́rìndínlógún ti wà lẹ̀. Kí ló ń tún fẹ́ fọmọ sí? Wọ́n ló fi eléyìí o. Wọ́n ló fi eléyìí. Àwọn mi ó tì ara wo ìyá. Èyí ìyẹn ìtẹ́yà ọ̀rọ̀ mi. Ìmọ̀dákẹ́kẹ́ Olúwa kéde bí aláìsàn kan bẹ ládùúgbò yìí. Ẹ tú dáhùn ẹran tẹ́ ẹ tó bọ́lẹ̀ kì í kẹran ní ìyẹn kíkà wọ́n lè sí. Ó wá níjọ́ kẹ́lẹ́, ó kéde níjọ́ kejì. Lẹ́gbẹ̀ẹ́ ojú ọjọ́ kẹta, ó wọnú ilé bàbá mi. Bàbá onílé ìgbà, bàbá mi lóòótọ́. Aláìsàn kan bẹ nílé yìí. Bàbá mi ní lóòótọ́ ni ìyàwó mi ni. Tẹ́ ẹ bá tú sílẹ̀, ẹ fẹ́ kó ní olóòfẹ́ lọ́ba rí bẹ́ẹ̀. Ilé ọ̀jẹ̀ yìí, eégún yìí, àwọn ojú dàrú. Ní bàbá mi pé, ẹ jò ẹ bá lọ́kọ̀ ìyá yìí ò ní. Pé ṣé yóò sọ, ó ní yóò sọ. Kẹ́bà mi ṣe ẹ tó. Ọba ìta lẹ́wọ̀n. Nígbà tí wọ́n jó wọ́n ní àdó mẹ́ta ó jáde lọ sí sọ́mà tó ń lọ tààrà tí wọ́n rí mọ́. Bí bàbá mi ṣe ti tẹ̀lé mi tó ń jẹ́ Daniel ẹgbẹ́ tó náà dé àkànlọ́ tán. Wọ́n lóṣù kẹta
kára màmá mi yá ẹ wá sọ fún pé yóò bí ọmọ kan kò gbọdọ̀ má bì kò ní ìdí ọmọ kan ló bì lọ́dún náà. wọ́n sá lòdì màmá mi lóyún tí ò lóyún kẹta kò ní ìyẹn tó padà wá. Bàbá tẹ́ ẹ bá lóyún yìí o tẹ́ ẹ bá bímọ yìí o ìyàwó tó náà wà lóyún náà méjèèjì ọ̀wà jẹ́rùsọ náà ọkọ àtọ̀rọ̀ wà ní gbogbo eléyìí ẹ má bínú kọ́rọ̀ mi kọ̀ ayọ̀ mi ló kú pé bá jẹ̀mọ́ ọlọ́run tẹ̀ ìlérí ọlọ́run tẹ̀ wọ́n bínú lóòótọ́ ṣùgbọ́n ọmọ wòlíì lọ́kọ́kọ́ bí ọkùnrin wọ́n bí èdè obìnrin wọ́n bá ní àkéjèèjì bàbá àfẹ́lá bàbá yẹn bá ń tànà wọ́n tànà wọ́n tànà. ẹ̀yin èèyàn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu òbí yín gbogbo ọ̀rọ̀ tí mo sọ ìdí òbí ìdáyé màmá mi ló pè mí kúnlẹ̀ pé báyìí 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 ìwádìí nù. Bàbá ń tànà ṣùgbọ́n gba sátánì ó gbé tiẹ̀ lé àti ápùlù yíyà ó ti dàgbà. Màmá mi gbé ọjà yẹn lórí ìtàná ètò màmá ń tànà ọdún. Bàbá jáde o, ọjọ́ orí ẹ̀rọ mi ló ń bá. Àwọn dúpẹ́ ọlọ́run pè lórí wá fún ìyàjẹra rẹ̀ torí òun ò lè lè wọ́n ní kí ìṣe olúwa pọ̀ ìgbéjáde ọ̀fà jẹ. Ọdún bẹ́ẹ̀ tó gbogbo gbogbo ló jẹ́ yá mi ló jẹ́ ìjìyà ètò ìgbọ́nà ìgbọ́n mo dúpẹ́ wọ́n bá tí mo fọ́nà náà alátìlẹ́yìn èmi ọ̀rọ̀ tì mí lẹ́yìn. Adémọ́lá gbàdúrà fún mi ó tún pa pọ̀. Ẹ máa sàmì. Àdúrà ló kà. Ìwáyé rẹ ò ní kábàámọ̀. Bàbá rẹ Ọláwálé tí mo bí kàn ló bí ọ. Ìgbà tó kú òṣogbo onígbò láyé mi gbogbo ayé wọn tọkọ. Ìwọ̀n ẹ̀bá tí Ọláwálé ṣe olópè ó lè bẹ̀rẹ̀ kí ìjọba rà. Àtìgbà náà lè lè kì í ṣokú lórí Ọláwálé. Ọwọ́ agbára lónìí asọ̀rọ̀ ọjọ́ ìfàyẹ̀dẹ̀. Adémọ́lá òní jábọ́. Ẹ bá lóun ọjà ọgbọ́. Ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni. Agbára ìpè tó pè mí ní dada ló dà lẹ́jọ́. Ayé òní kú mọ́ ọ lọ́wọ́. Ọmọ òkú kú mọ́ ọ lọ́wọ́. Wọ́n lòdì kú mọ́ mi lọ́wọ́. Wọ́n jẹun rẹ̀. Wọ́n jẹun rẹ̀. Àjọ débi ògbó. Àbùjọba òtútù. Wọ́n ní kẹ́yìn lórí. Àwọn onílàárẹ̀ ènìyàn. Wọ́n ní lágbára lórí. Obìnrin ìkà kò ní darí ẹ̀rù. Obìnrin tó bá lóun wọ́n dàrí àjẹ kó o ti dìbò kó pa. Ó jẹun ayà. Ó bèrè àgbàlá tẹ́lẹ̀. Fúnfún àwọn ẹ̀yẹ tó ń túbà. Ṣé ń tún ọlá yìí jẹ́ ayé rẹ̀ dà? Ayé ẹni kẹ́lẹ́ òdò. Ó wá bá a ti pọ̀ tó. Nígbà àgbàlá Gabriel àti ẹ̀ka àgbéjọba. Adémọ́lá ẹ̀mí ìgbéraga òye gbàlẹ́ ọ̀. Ẹ̀mí wọ́n kọ ẹ̀mọ ọ̀tún. Wọ́n mọ tẹ̀síwájú ìwúra àrùn kan. Hallelujah méje gbogbo ènìyàn.
fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé àwa fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí. Àmọ́ ayọ̀ làwọn ó máa yọ̀. Ẹni ayọ̀ làá máa yọ̀. Màá wá gbé fún mímì báyìí láti ti ṣe nǹkan kan. Lẹ́yìn ìgbà yẹn láwọn akẹ́kọ̀ọ́ tó kàn ọ̀yà o. Alákọ̀ọ́kọ́ náà tó bá ní pé ta ní pé káàwọ́ bí báyìí ìyá àbúrò ló ní káàwọ́ bí káàwọ́ sọ̀bráìsì ní àwọn náà wọ́n ní káàwọ́ sọ̀bráìsì ní ìgbà wọn rẹ̀ wọ́n lè rí nígbà wọ́n ní káàwọ́ kì í gbàgbà wọ́n ní tó àwọn náà ní káàwọ́ kì í wọ́n ní tó bí ìtàn ní káàwọ́ kì í wọ́n ní àwọ̀ náà ní àwọ̀ kì í wàlá ìyàwó lórí káwá kí ní ìdílé ìgbà ìyá bẹ̀rẹ̀ pẹ̀lú ní. wọ́n bá bẹ̀tà lórí káwá sọlé iye ìyàwó yìí lórí káwá kí yí ẹ̀wọ̀n pọ́nmọ́ tábà ẹ̀gbọ́n ọmọ lálẹ́ lọ. ìlú bàbá mi ní Ibrahim Sàtà ọjà bẹ́ẹ̀ ọmọ ẹ̀mùsà mọ́ wà pẹ̀lú òde bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ bá wojú mi nù lé kò tí ì lè yá àwọn èèyàn Ibrahim Sàtà ló máa rò kó wà níbí èmi wà ní ọjọ́ bí yín báyìí báyìí. báwo èèyàn bá pẹ́ lókun tó pẹ́ lọ́bọ̀lọ́bọ̀ tó bá bá wọn ọkùnrin èèyàn máa gbé wọn tó bẹ́ẹ̀ lóbìnrin rẹ̀ ló dá yín ọba àkọ́dá yìí ọba àṣẹ̀dá ọ̀run. àgbàlá ikú òde parẹ́ báyìí ìjọba ìdúró tẹ̀ wọn ní púpọ̀ owó ìyàwó. ẹgbẹ́ lọ́dọ̀ ní káṣe rẹ̀ ṣe káàkùn ológun mo fẹ́ lóògùn láàyè. báyìí mo bó ṣe sọ fáwọn olólùfẹ́ rẹ̀ kíkọ́ tẹ̀wé mọ́tò sí mi o. ọmọ pé mo pariwo rẹ̀ kí bẹ́ẹ̀ ní sàkà tó bínú kí n tó wọnú gbogbo àwọn èèyàn. ẹ̀dàkùn ìṣàánú mi bẹ́ẹ̀ bá ti ta ọ̀sán àṣírí kò lè tẹ̀wọ́ mọ́tò èso fáwọn fẹ́ǹsì kọ́pọ̀ kọlu fún ìgbàlú sàkà kọ́lé. ẹlọ́kùnrin bẹ́ẹ̀ ti ṣe pẹ̀lú yẹn fọdún láti àdékọ́lá olùbàjẹ́ fún yín bọ̀rọ̀dé òní dé báyìí ẹni sọ yín burúkú. ẹ kò bá mi bẹ̀ wọ́n pé ẹjọ́ tó yóò lóhùn ẹ bá mi fún mi ní kìnnì mọ́tò. gbogbo ẹ̀yin fẹ́ǹsì mẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe fún mi lórí Àgbàlá Gabriel kò kéré o. ìgbà tí mò ń bọ̀ láti Kòròdú ọ̀kadà kọ̀ọ̀kan gbé mi ṣubú mo lọ yé mi ti bọ̀jọ́ ọdúnlọ́dẹ yé mi ti bọ̀jọ́ mo tún gbọ́ kẹ̀kẹ́ ìgbà tí mo tún wá bọ̀ bẹ́ẹ̀ kúkú fẹ́ máa wọ ibi ìwà ọ̀kadà bá tún gbé mi ṣubú sínú omi kò sí wíìlì tó fẹ́ ṣẹlẹ̀ Àgbàlá Gabriel ló tó bẹ́ẹ̀ mo sọ pé mo máa dé bẹ́ẹ̀ wọ́n ti ná mi lówó wọ́n ti ná mi lówó wọ́n ti ná mi lówó. kò sówó mọ́tò ní mo gbà fún mi bá gbà fún ẹni sọ yín lóko owó mọ́tò ti pè é ẹjọ́ tó ní wọ́n ti ṣe mo wọ láàrin yìí mo lẹ́nu tó rì sọ kí wọ́n gbọ́ wọ́n yẹ wọ́n lóko ìdìbò kí wọ́n wọ òun ìṣẹ́ lóko wọn gbọ́dọ̀ ìdìbò. ọkọ̀ ló yí sórí bàbá mi ìwé pẹ̀lú rẹ̀ ẹ̀rọ kan mi ẹ̀gbọ́n kankan wọ́n ti tẹ́tí lẹ́nu tó rì sọ lọ́wọ́ kẹsàn-án kó lára mi wọ́n ti ṣe ẹni bá ní pé kó kó náà pé yòtò bá ní kó rìn láàrùn ìdúró òní kó máa tó ìlú òsì ní kó máa parọ́ wọ́n èmi ọwọ́ lápínlẹ̀ òrìṣà wọ́ọ́ ilẹ̀ wí ara ń kan mí ẹ wò ó bá lápínlẹ̀ òrìṣà bá bínú àwọn fáǹsì wọn yóò tì mí ṣùgbọ́n lápínlẹ̀ òrìṣà ò ní bínú ẹ má gbàgbé àdéhùn àjọṣe àdéhùn lójú àná ojú ayé mọ́tò ẹgbọ́ mọ́tò ẹgbọ́ ẹ ṣàánú mi kò ní bàjẹ́ fún yín bí mọ́tò bá jáde ayé mi bá mi ẹ má jẹ́ ìdókòwò ṣáàtì ẹ ṣe kínní ọ̀sán mi ẹgbẹ́ ẹ ṣe ẹgbẹ́ kí n lo wọn ayé mi tó bá mi wọ́n ní kí n lo bẹ́ẹ̀ sí mi. ọjà jágbọ́ ṣé o débẹ̀ tàbí ara rẹ bá ṣe. ẹni voice kẹ̀kẹ́ bí. iṣẹ́ ńlá ọ̀yà náà ohun bàbá ni o. a máa lo Àgbàlá Gabriel náà a máa bẹ̀rẹ̀ látòkè. mo gbàdúrà fún yín. wọ́n ní bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ fún yín. ó wí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ fún yín. nítorí pé mi ń ṣe kí sẹ́ẹ̀lì ẹ fẹ́ pa mí.
ní kí mi mọ̀ pé mi rí o. Àníkẹ́ mọ̀ tẹ̀sán fà mọ́tò mo fẹ́. Ṣé ẹ fẹ́ bá yé mi dé pẹ̀lú owó ni àwọn náà fi ti bọ́ kọ́nú? Nínú ara mi kí wà lẹ́fẹ̀ẹ́ bá fi mí sọ́kẹ́tì kílẹ̀ tó mọ wọn kò gbogbo mọ́tò yín. Torí mi kankan mò ń tẹ̀sẹ̀ mò ń bọ́ kọ́nú lórí ọ̀nà ẹ̀gẹ́ ni. Bẹ́ẹ̀ sì wá mo ti yahoo. Ṣé mo mẹ́nu yahoo kí? Ṣùgbọ́n yahoo mi ò lè fi kọ́lé mi ò lè fi ra mọ́tò. Àwọn ló ní sí. Ẹ ṣàánú mi Àgbàlá. Ẹ ṣàánú ayé mi. Ẹ sọpráìsì Ọlọ́run ni ẹ sọpráìsì ẹ má sọpráìsì mi. God bless you, daddy. God bless you, daddy. Ipa tó borí ipa àti agbára tó borí agbára. Ọlọ́run tó lè pa, Ọlọ́run tó lè jí, Ọlọ́run tó lè sọdà yìí. Gbíngbín ni kí awúwo má ṣe di ẹ̀kọ́ ọkọ̀ Fáráò. Aṣíwájú ogun lálọ akáyìn ogun lábọ̀. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mímọ́. Atóbi tán, atọ́ba tán. Ó tóbi kọjá rírí tó, ó fẹ̀ kọjá gígùn. Àyà gígùn rẹ̀ kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òlópin. Ẹ má wádìí rẹ̀, ó fẹ́ para rẹ̀ dànù yín. Àbájọ tí Bíbélì yìí sọ pé ká máa ka iye ọjọ́ wa ká lè máa fi ọkàn wa sípa ọgbọ́n. Torí nígbà tí àwọn ará ilé Jákọ́bù wà nílé àjèjì táwọn ọmọ Ísírẹ́lì wà ní gbèkùn. Mọ́mì Júdà ní ibi mímọ́ bàbá mi, òkú rí, ó sá. Jọ́dánì rí ó padà sẹ́yìn. Àwọn òkè ńlá wọn ń fò bí àgbà tó kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Ilẹ̀ wá rìrì níwájú adániwáyé ẹni tó sọ àpáta di adágún omi. Ẹni tó sọ Àgbàlá Gabriel ọmọ nobody bí somebody tí ó tẹ̀lé ọgbàṣẹ lọ́wọ́ anybody. Ipa tó borí ipa, agbára tó borí agbára. Ẹni tí mú ọmọ kòsíkòsí. A mú arígbó lọ jókòó pẹ̀lú àwọn kan ti pera wọn lọ́lọ́lá. A sì máa sọlá lórí wọn, kò sì ní béèrè ọlá lọ́wọ́ ẹnikẹ́ni. Agbára yìí ni, agbára ọ̀run ni. Òun nìkan ní gbìngbìn ní kí àwọn ọmọ ṣe dé. Ó ń lọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nínú ọmọ ènìyàn. Ó ń lọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nínú Àgbàlá Gabriel. Táyé fi rò pa wọn ni. Ó nìkan ló gbé wọn débi tí wọ́n dé. Ó nìkan ní í ṣe fúnni tí ò ní gbẹ̀jẹ́. Agbanilágbàtán, agbanimágbẹ̀jẹ́, agbaniagbàtányányá. Ó nìkan ní. Ó nìkan lẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀. Ó ní alágbára tí gbani lọ́wọ́ alágbára tó fẹ́ fọwọ́ ayé wọn ní olùkọ́ ní gbàyàngbàyàn tí gbàyàn lọ́wọ́ àwọn àgbàyà fọláwọn fẹ́ fayé rànyàn. Bàbá Àgbàlá Gabriel Sámọ́ndẹ̀dì ní kẹ́ kàbáyéráyé tó dá yín sí. Ìbámájò tó wà nípa tí ní kí ní Ísírẹ́lì tí yóò bá máa wí, ọmọ tó yọ nínú ìwé pẹyẹpẹyẹ. Ó ní kẹ́ ẹwọ́ ìwà ayọ̀ sí. Ó ní ẹwọ́ ìwà ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. Ó ní ẹ fi ayọ̀ sí Olúwa. Ó ní ẹ wá ti ẹ̀yìn tí orin síwájú ẹ̀. Ó ní kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ló dá wa. Tirẹ̀ ni àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ kàn sọ fún gbogbo èèyàn pé kájọ lọ sí Àgbàlá rẹ̀ tí àwa ti ọpẹ́ àti sí Àgbàlá rẹ̀ tí àwa ti yìn. Kábà dúpẹ́ fún, káfíńkò tó fún orúkọ rẹ̀. Nítorí tí Olúwa ẹ̀ pọ̀ ní orin, àánú rẹ̀ ò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìrọ́jú rẹ̀. Ọmọ tí ó bẹ́ta wà, tó o bá pàdé Ọlọ́run ọba fún. Ọmọ tó bẹ́ta ìdá ẹ̀ṣẹ̀ fún mi, tó bẹ́ta ìdá. Tó bẹ́ta tó lùdì wa, ó wà lùdì wa padà láàrin ìsọ́sọ́. Gbogbo àwọn tó bẹ́tà tó kú àwọn oníkẹ́jẹ́ kan wà lẹ́yìn ẹ̀. A fẹ́ jó. Praise the Lord. Praise the living Jesus. Praise the mighty Jesus. Glory! Now, it's time for our daddy, Agbala Gabriel once said. So, when I see to Timothy was said, they want to go to all right. Okay. And we start having them one after the other. All right. A fẹ́ máa sọ̀rọ̀ bí bàbá ṣe ń sọ̀rọ̀. Yeah. Àwọn èèyàn tó ń lọ bàbá dojú. Exactly. Ẹ ṣàlàyé. Ẹ máa gbọ́ bí sáà dé. Ẹ ń bá gbàjú tó bá di aago mẹ́fà tá a bá bẹ̀rẹ̀ program. Èmi fúnra mi màá fẹ́ ni ẹni special gift. Bàbá fẹ́ máa wò yín báyìí. Àwọn èèyàn tó jọ ọmọ bàbá wọ́n fẹ́ sọ bí bàbá ṣe máa ń ṣe. Mọ́mí ìlà kọ́kọ́ ẹ máa gba bí lọ ní o. Ọyá mo gbọ́. Ọyá.
Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ìwé ìjìnlẹ̀ orí ẹgbẹ́ òní lábòbò yóò gbà bó lọ. Agbala Gabriel wọ́n sẹ́. Scarabos. Ó ṣe mú ewúrẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ṣé ní àgbẹ̀mí sókè, jẹ́mi sókè. Agbala Gabriel wọ́n sẹ́. Màmá ẹ pẹ̀lẹ́, ṣé màmá ṣe ti jẹun kí lẹ ti jẹ? Bàbá Gómì náà, àgàgà, ó yá. Kí ló máa ń ṣọwọ́ yìí? Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ máa ṣí àrẹ. Agbala Gabriel wọ́n sẹ́. Nígbà tí sọ̀rọ̀ sókè ẹ̀sán etí ẹ̀. Agbala Gabriel wọ́n sẹ́. Gabriel lọ gbọ́ wájú kò búm ẹ lọ gbọ́ wájú ọgbọ́n wájú. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Nínú ìpẹ̀lẹ̀ padà náà fáwọn èèyàn ṣùgbọ́n má jẹ́ kó lọ fà ó. Agbala Gabriel wọ́n sẹ́. Ṣákùnrin làwọn eléyìí wọ́n ti ẹ̀ mọ́lìkì yàtọ̀ sí bákan. Agbala Gabriel wọ́n sẹ́. Tí ẹ bá rí àmì lágbàtà ṣe àdúrà yóò gbà lọ. Agbala Gabriel wọ́n sẹ́. I love my members. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹlùkìní náà ẹlùdù. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ̀yin protocol ṣe lówó pamọ́ èló lẹ ní làkàtì. Protocol tí ò bá lówó làkàtì máa lé dànù. Agbala Gabriel wọ́n sẹ́. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Agbala Gabriel wọ́n sẹ́. Ọ̀tá mi máa yọ̀ mí tí n bá ṣubú máa dìde màmá ìkàwé ẹ̀kàwé. Agbala Gabriel wọ́n sẹ́. Agbọ́n sọ̀rọ̀ tí ìyá gbọ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ayé sí Ọlọ́run ọ̀dọ̀, Ọlọ́run àṣẹ kò sí. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Wọ́n mẹ́ta lọ sí ọ̀gá. Agbala Gabriel wọ́n sẹ́. Tí bá ṣáà ti ń rí ìyàwó mi, orí mi máa ń wú sí i. Ìyá òsílẹ̀ wọn òsílẹ̀ wọ́n ti jáde. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ìwọ wúmọ̀ yìí kí ló ń ká àbọ̀ lẹ́mìí mímọ́? O kàn ká báyìí ní kọ̀wọ̀. Agbala Gabriel wọ́n sẹ́. Màmá ẹ pẹ̀lẹ́ tó lẹ́nu láti jọ yìí. Olúwa wà pẹ̀lú. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ̀yin arúgbó mi, oúnjẹ tútù wà. Ẹ̀yin ìyá ìmọ̀ tẹ̀ra yín o. Ẹni tó bá tẹ̀ èèyàn fa, ó máa gbòdele. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ̀pẹ̀lẹ́ màmá ṣe ti jẹun. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Agbala Gabriel wọ́n sẹ́. Ohun tí ẹ̀rù máa dùn mọ́ Matthew 6:3. Ẹ̀yin ọ̀gbẹ́ ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ jẹ́ sípàrà yín. Oúnjẹ gbogbo. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ̀yin arúgbó mi yóò dà fún mi. Tẹ́ ẹ ti jẹun gbogbo yẹn jẹ́ kẹ́ ẹ tó lọ ilé obìnrin kò tẹ̀lé tí ọdún tó tàbí ìṣàlù máa ń tọ́tọ́ bá délé. Agbala Gabriel wọ́n sẹ́. Màmá, tẹ́lẹ̀ ètí 50,000 ṣe náà. Agbala Gabriel wọ́n sẹ́. Ìyàwó mi ò wọ́n nípa ilé lónìí. Agbala Gabriel wọ́n sẹ́. Màmá tí mo bá fún yín 50,000 lẹ́sẹ̀, màá mánẹ̀jẹ̀. Ọmọ láwọn ò mánẹ̀jẹ̀. Èmi ò fẹ́ tí ó mánẹ̀jẹ̀ lówó tèmi o. Ẹni tí ó fi ṣiṣẹ́ ni o. Agbala Gabriel wọ́n sẹ́. Fún ìdí àwọn ìwà bọ́ọ̀lì wà. Agbala Gabriel wọ́n sẹ́. Ẹ̀yin arúgbó oúnjẹ ọ̀fẹ́ wà lónìí. Agbala Gabriel wọ́n sẹ́. Ohun tí mo rí ẹ̀yin èèyàn yóò rí fún òsín nínú ẹ̀mí. Ó mà ṣe o. Ìyá ni kò sílẹ̀ yẹn. Ẹ máa wá lọ pìpíà, dáadáa. Tó bá di aago 6, ṣé kí fẹ́ méjèèjì láwò? Ẹ̀yin protocol mi kẹ́ ti jẹun. Ẹ jẹ́ o, kò sí táwáyé wá ti fi pé ká jẹun ká tẹ̀ sí náà. Bẹ́ẹ̀ni, Rapos Calabaso, Scarabos. Màmá ìwọ, kí ẹ lọ fi 20,000 naira ṣe. Thank you. Sáyà bí àmì.
nǹkan méjì máa wálé ayé wa ṣe ká sin Ọlọ́run ká dẹ̀ jẹun. Ẹ lọ wo ewúrẹ́ wá ká fi sàsún. Láàfin sàsún. Ẹ jẹ́ kí àìjẹ́ ìgbéra wa náà kó tẹ̀lé ilé ìgbà láti kú jọ. Níwọ̀n lárí káwọn sẹ̀nsẹ̀ fún ìsọ̀rọ̀ ìbára wọn ti sọ. Happy birthday to you, long life and prosperity. Dúpọ̀ àwọn òbí ẹ̀ tó ṣọlọ́pọ̀ ẹ̀ wá sáyé. Ọ̀pọ̀ nínú òbí kan sí ni tí wọ́n jọ wá sáyé. Mọ̀mí ò ṣẹnu ẹ̀, dáàdì òní kan ṣẹnu ẹ̀ yẹ. Gbogbo ìpínlẹ̀ kó ní àkọjà. Gbogbo tó lè kó ní àdẹ̀rọ̀. Oníbẹ̀rẹ̀ ó máa lópin. Agbala Gabriel ìdíjà ìjọ́jọ́ ìnílọ́jọ́ bí ẹ̀. Àti filẹ̀ pẹ̀tì bàmí ẹni ṣọ́kú. Wà pẹ́lá ẹ̀ ojú ẹ̀ ò ní ibi. Everybody say happy birthday. Happy birthday. Everybody say happy birthday. Happy birthday. Agbala Gabriel ni. Happy birthday. Òṣìṣẹ́ ìjọba láti ṣe. Gbogbo ẹ̀ wà lórí mọ́. Happy birthday kò ní bá ṣe mọ́. Everybody say happy birthday. Happy birthday. Everybody say happy birthday. Ìdárúgbó àdúgbò ni àbàṣà ìdárúgbó. Gbogbo wa ti kú lọ́wọ́. Ẹ̀bá mi sàmì kọ́sẹ̀ nítorí ọlọ́jọ́ bí. Akẹ́tì jáde kọ́mọ̀ mú. Akẹ́sì kí jáde kọ́mọ̀ jẹ. Ẹ̀yin tèmi kan ló fẹ́ lọ́dọ̀. Àtẹ́lẹwọ́ sàlàbálà. Àwọn máa mẹ́ni tó kọ́. Ọjọ́ bí máa ṣe kókó. Ọjọ́ bí máa ṣe pàtàkì. Ọjọ́ tàbí máa lówó. Kò sẹ́dá kan tó mọ́jọ́ ọdún. Tìrìtìrì làwọn lè ráyè. Ọjọ́ yẹn tó àbẹ̀rẹ̀ jù. Ojú ọ̀sẹ̀ kò kéré bì. Bàbá rí ẹni rí bì. Ojú àwọn tí ó kí ọ̀rọ̀. Bàbá rí ẹni lọ́rọ̀. Ẹni wá ti sàkẹ́yìn ẹ̀sùn. Ẹni jẹ gbogbo kẹ́yìn ẹ̀sùn. Onífọ̀ ẹgbẹ́ wọn sí. Ọ̀rọ̀ yìí báwọn yẹ. Orí èèyàn títí ẹ̀ lè jẹ́. Ẹni wá ti ṣe happy birthday. Àbí ọdún lẹ́bí dé orí ló máa ń ṣe àṣeyà. Ìdí ìtajà bá máa dé, bàbá nìkan ló lè sọ. Èrò àdúgbò láyé, bàbá mi ò lẹ́ni kan because nobody for me. Torí pèsè Agbala sọ pé orí mi ò gbà bọ̀dé. Sọtìrẹ́ torí mi ò gbà bọ̀dé. Ẹ̀dá mi ò gbà bọ̀dé. Sọtìrẹ́ torí mi ò gbà bọ̀dé. Ilé bàbá jẹ́ olùgbàlà, ìṣòro àpọ́nlẹ̀ gbọ́. Olówó fẹ́ sọ̀rọ̀ ní Nàìjí, ẹ̀kọ́ta ló fẹ́ gbọ́. Ọ̀rọ̀ lọ́wọ́ láyé fẹ́ máa gbọ́. Fẹ́lẹ́nìtì tójú ti rí, bàbá ló mọ ní ọlọ́lá lọ́yé. Ìràkìtà ẹ̀dá òdòlà láyé. Ìmọ̀ràn ní kan ṣẹ̀ṣẹ̀ mú ní, sọ pé jẹ́ kí n láyọ̀. Bàmí láyé tí ó wá, ayé mọ̀ fi ẹsẹ̀ sí ìkúlẹ̀ mi rè. Bàbá wá sẹ́kùn mi dání. Bàmí sẹ́ni ìbárílé, Agbala sẹ́ni ìbárílé. Olójú láyé, ọlọ́run mọ̀nú. Ojú lẹ́dá wo ọlọ́run lọ́wọ́ pọ̀ ọ̀yà. Ẹsẹ̀ bí ẹni kú, káwọ́ ẹni tó máa ṣe dárò ẹni. Káàpọ̀ sìgá, káwọ́ ẹni tó máa fi ní ìtẹ̀lẹ̀ yéye. Ìyàwó fẹ́ kó tó dénú. Àwọn ẹni tí ó bá rí jẹ, tí ń bá rí jọ, tó kóra wọn ní mọ́lẹ̀ ẹni. Àwọn ọpọlọ táìmì nù, àwọn ọpọlọ jalè. Olúwa kò gbà wá lọ́wọ́ àfojúfẹ́ ni wọ́n kọ̀ ọ̀fẹ́ ní láyé rè. Ní wọ́n darí ká mọ̀ tẹ̀sẹ̀ bú. Kò sẹ́rí mọ̀ dára náà púpọ̀. Bàbá mi ló mọ̀ mi rántí ìjà kékeré pọ̀. Talent wà ní Naija, talent wà ní Áfíríkà ló ń bọ̀. Ẹ ṣàṣe sùúrù. Wọ́n ti kí bàbá Adémọ́lá gẹ́gẹ́, wọ́n kí wọ́n dé Ìbàdàn. Especially wọ́n fẹ́ kí wọ́n lọ sọ́dọ̀ ọmọ mi. Ẹ tí mo bá ti fún ìṣẹ́jú méjì mẹ́ta kó lò rẹ̀.
Bọ́dọ̀ bá lálà orí o. Mo bá rán kẹlẹ̀ ní àárọ̀ kẹlẹ̀ láṣọ ayaba làkẹlẹ̀ ní oṣù mẹ́rin. Àkànní o, bí lọ́jọ́ fi rẹ̀ tó lè dùn máa lè ta ọ sáré. Wọ́n páyé wọ́n péjọ, àwa bá ọ sẹlẹ̀bírẹ̀tì lónìí. Àṣọdúnmọ́dún ní ìṣẹ̀wọ̀n àṣọdúnmọ́dún. Aṣọ ọmọ oníṣàwọ̀ àṣọrò mọ́rọ̀. Àgbẹ̀ tí wọ́n ń gbẹ̀rẹ̀ fọ́lọ́pọ̀ ní gbẹ̀rẹ̀ fọ́lọ́pọ̀ mọ́. Àlùkò tí gbẹ̀rẹ̀ fọ́lọ́sà ò ní gbẹ̀rẹ̀ fọ́lọ́sà mọ́. Ọ̀dọ̀ wa kàn ní yóò mọ gbẹ̀rẹ̀ fọ́. Òṣèlú oníṣòwò ọmọ ilé ìgbẹ̀dẹ̀ òṣèlú oníṣòwò kókó lárọ̀ dálé. Àkànní ò, ó yá ò bẹ̀rẹ̀ lè dìde kájọ́ tẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Mo dákẹ́kẹ́ mi ó lé bàbá yín, àbọ̀ aráyè orúkọ yín jẹ́. Ṣé mo ń bọ̀ lókè gan ni? Ọ̀pọ̀ àrẹwà tí ń bẹnu ayé. Ìbùkún olúwa máa gbóhùn ẹnu mi. Àbọ̀ aráyè tí wọ́n lé bàbá yín. Ọmọ ẹyẹ ò fẹ́ ní ìjọjà. Ẹni bá fi yẹn yẹn lẹ́yẹ yóò fẹ́ jẹ́. Máa gbóhùn ẹnu mi. Lẹ́jọ́jọ́ délé màmá rẹ̀ nígbàdàn lé orí ọ̀lẹ́ ọmọ àjẹ̀bí yóò. Ọmọ àjẹ̀bí jẹ́ ọ̀pọ̀ ọmọ bìkàrà fún lọ. Ìbàdàn ló ní káàkiri kan bẹ̀rẹ̀ lójú ogun ọmọ ọ̀sẹ̀kùn ìpolonjọ́ mi. Ìbàdàn mẹ́rù ẹ̀rọ ẹ̀dá mẹ́rù ọmọ abẹ́rú mú wọn lẹ́rù wọn lójú ogun ni wọ́n lè fọ́kọ yín. Èyí náà Àkànní ò lórúkọ ìyàwó rẹ lórúkọ ọmọ rẹ àti gbogbo ẹbí pátápátá ní lórúkọ gbogbo ìjọba bá ọdún pẹ́ and happy birthday to you. Àkànní ọ̀rọ̀ tí kò rẹ bá tò kí aleluya méje tó wó di Jẹ́ríkò. Mo ti rọ̀ pé òní farabalẹ̀. Ọyá tún kí aleluya tó dúró bọ́rọ̀ méje tí Jésù sọ lórí àgbélébùú tàbí Kìrìsìtẹ́nì. Mo mọ̀ pé kárí 21 mo ní òkè láti bẹ̀rẹ̀ yóò ti rìn ọ́. Ọ̀gá bàbá mi sọ náà ń bẹ ń bí. Wàá wá kí aleluya méje pẹ̀lú okun inú rẹ tó kí aleluya Àgbàlá Gabriel torí pé wọn náà tó bá ṣe ń kú omi láàárọ̀ yìí ire ló máa mú wá rọ̀lẹ́. Ó yá o. Bàbá dáhùn òwe tí ó wá ṣẹlẹ̀ láàyè. Ó dàgbé méje ká tó lọ léwu. Wọ̀ mánéjì táìmù ẹ̀ ọ̀gá wa ọ̀yá. Bẹ́ẹ̀ jẹ́ ní mánéjì táìmù, màá mánéjì ẹ̀fọ́ra mi ẹgbẹ́ àgbà. Ẹ́dísà, nígbà mo ọkọ̀ tó kọ yín tí mo máa ń wò ní àlùjọ ní mo ọkọ̀ pé yìí kí nǹkan pé èèyàn ni. Ẹ̀sà, Ọlọ́run ti fi ń kẹ́yìn tí èso wá ní kẹ́yìn má Ọlọ́run ní mú bá yín. Bàbá tà ẹ pọ̀ ní ayé gan-an, ìdán ni yín ẹ̀ ní rí ìdánwò tà, ojú mi rí tó. Ẹ́dísà, bá a ṣe ń bọ̀ láti ìbò kìlókìló dé mọ̀ pé ó ní bẹ́ẹ̀ dé yó. Àti pé bẹ́ẹ̀ mi náà ṣe wá wọ ọ̀láìnì bí mo ṣe yá dátà péjì ní mò ń wò pé jọ́kanjọ́kan ẹ sára sí èmi náà ni. Dádìsà, àdúrà kan lè ló ṣe fún yín 2002 ni àṣírí yóò lè tú. 2004 ni gbogbo ẹ bá fojú burúkú wò ní ojú wọn mọ̀ ọ́fọ́ ni. 2006 ni ibi ẹtí mọ́wọ́ ní 6. 2008 ni gbogbo àwọn tó ti láìkí yóò ní 8 ni. 2005 ni Àgbàlá Gabriel ẹ̀ẹ̀mí tẹ́lu ayé. Ẹ̀sà Adémọ́lá ọmọ amúkàn. Bàbá mi àgbàlagbà ìsà ẹ wo bí èmi káwé ìwé ní òkà mi. Bẹ̀rẹ̀ ẹ̀ ti kí n máa pọ́nyàn lè tó èèyàn kọ́kàn mi ló kàwé ìwé ní òkà mi. Tó wá rí jẹ́ ọjọ́ kan tí bàmí wá ní kí n ka wá fún kí n kún fún mọ̀ rẹ̀ yóò bà dáàdì tẹ fẹ́ gbọ́ bí mo ti kà ní. Mo ní ó dá dúró wà lóòkàn ni. Ó tẹ̀kọ́ dọ̀rọ̀ 280, wọ́n lọ wọ̀ lọ 3 wọ́n mú ara wọn 4 ẹ̀rin, dọ́pẹ́ yọ kéfà ìbárùn, ó lóyún sálẹ̀ 6 ẹ̀fà, ó ṣàfikọ́ 7 èsì, oyún òbejì 8 ẹ̀jọ, ó lóyún tókè 9 ẹ̀sán, ó pa bọ́ọ̀lù 10 ẹ̀wà, ọ̀rẹ́ méjì ẹ̀wọ̀n ọ̀kadà, ẹ̀dá kò tẹ́ ìkàwé ni. Ẹ̀sà, bàbá mi Àgbàlá Gabriel, ẹ̀sà, ní parẹ́ ọkà àwọn ọ̀tá yóò ní sẹ́rí à ń pariwo, lùmí kì í pariwo mọ́tò, wọ́n pariwo mọ́tò, kò yí sí ìlú ayé bàbá mi o. Ẹ̀sà, bọ́kadà ṣe ń dáwọ̀n náà, ọpẹ́lọpẹ́ àwọn fìjìláńtẹ́ ni ò jẹ́ ṣubú o.
Bàbá mi Àgbàlá Gabriel, ibi a ti ń mówó kò ní síìtì, ní parẹ́ ọkàn àwọn ọ̀tá yìí. Abẹ́ ẹ̀rọ lórí ni, bá bá sọ̀rọ̀ nípa gbogbo ẹyẹkẹyẹ, ẹyẹ wo ló rẹwà jù ọ̀kẹ́ ni, ẹ rẹwà ní ìdìbò kí lọ. Ìyá mi ẹ̀ ní fẹ́ lu yín tọ́yàn. Àgbàlá Gabriel ẹ̀sà, ẹ má ṣe kankan fún mi, tẹ́ ẹ̀ bá fi ní tẹ́lẹ̀ fi ní ṣe, ẹ sáà fún mi lódo dáńdàbí ẹ lọ jù mí bẹ́ẹ̀, ní ìlébi tí mò ń gbé sáà. Bàbá mi Àgbàlá Gabriel, sẹ́rí ìjọ tí màá kọ́kọ́ rí yé láàrin ẹ̀ríba ló wá bíbí fún mo ṣe wó yìí ní ìfọ̀ ẹ̀rọ ọ̀dọ́ nínú ìgbà ìjọ ọjọ́ kan èmi náà rí yìí. Ẹ̀sà ká bá fẹ́ kíyàn fún ewu ọmọ lédè èbó ẹkú ìṣèjà yìí ewu ìṣèdéjà ọmọ ìṣèpèkìn wúdé jápèkìn ẹkú ewu ọmọ ní jẹ́bẹ̀. Bàbá mi Àgbàlá Gabriel aṣíwájú ní ẹ̀ọ̀nì ìbéèrè ẹ̀yìn ẹ̀ẹ̀mí parẹ́ ọkàn àwọn ọ̀tá yóò ní balẹ̀ gbogbo àwọn tí ń bá yín jẹ tí ń bá yín jẹ yóò padà bàjẹ́ fún wọn ní ọjà. Bàbá mi Àgbàlá Gabriel ẹ̀dá kan bá wò mí ràn.
ẹlẹ́dàá ayé àti ọ̀run ẹ bá ń náwó sáwọn ọ̀rẹ́ gbogbo títí di ìtàn ṣe ni mo bẹ̀rù bàtà lùgẹ́lẹ̀ ọ̀rọ̀ bẹ̀síra mi ẹ bá ń náwó sí wọn kí Olúwa kó gbòòrò ga mo ní kó lọ́wọ́ ṣòwò ẹjọba mi pariwo lé wọn lórí ó yàdúrà ẹ̀yin bàbá wà ní Olúwa kó gbòòrò ga Ọlọ́run fún rẹ̀ kó gbòòrò ga ìgbéga yóò sí lọ́wọ́ ẹnikẹ́ni ọwọ́ Ọlọ́run ló wà Olúwa kó fún rẹ̀ gbòòrò ga tó gbòòrò ga fún rẹ̀ Jésù Olúwa wa ẹgbà kejì kí àánú ńlá kó sọ̀rọ̀ fún wọn ṣé bá mi gbà fún wọn ṣé wọ́n gbìyànjú ọmọ kí wọ́n tún lágbọ́n báyìí kí àánú ńlá kó sọ̀rọ̀ fún wọn ó yà dúró kí àánú ńlá kó sọ̀rọ̀ fún wọn kí àánú ńlá kó sọ̀rọ̀ fún wọn in Jesus name we pray. Mo kéde ẹ̀sìn yín létí ogun abẹ́nú lórúkọ Jésù ebi ọ̀rẹ́ gbangba fún ìṣòro ìkọ̀kọ̀ ó di ayọ̀ gbangba àánú tí àwọn aṣíwájú òde níbi tá a ti bí ayọ̀ ọ̀gá ló yẹ fẹ́ yìí pé ẹ wá bá mi yọ̀ lónìí ayé kó parapọ̀ kí wọ́n celebrate ẹ ó rí àánú gbà nígbà tí màá bá tó rí yín màá rí yín nínú ògo ẹ ó rí ọwọ́ Ọlọ́run ẹ ò ní wà bákan náà òní ní connection yín bẹ̀rẹ̀ in the name of the Father, the Son, and the Holy Spirit. Ẹ bá ń pàtó Jésù náà yìí wọ́n àìdébò yìí ẹ ṣe o wà ní dàbí kẹ́ wà ń bí lálẹ́ o àwọn zaki ẹ ní ṣe pé wà ń bí lálẹ́ ẹ bá include wọn náà wọ́n fún wa pé fún wa lálẹ́ God bless you. Ali gbé fún ilé olówó fún mọ̀ ìyá mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí coordinator àwọn bàbá wa ní sax yẹn ká arrange time for our boss ẹ jẹ́ kí n rí leader wọn sà ẹ jẹ́ kí leader wọn rí mi sà. èyí ló gba bàtà ń fi ní. ẹ bá ń kó. ẹ má yẹ kí n sọ. ẹ má yẹ kí n sọ. eléyìí kò lè gùn mọ́. ṣé ká wá ṣẹ́yìn ṣé ká wá tún ṣe dáadé wọn sẹ kékeré lójú ogun. ẹ jẹ́ láti fi wọ́n lálẹ́. ẹ jẹ́ bàtà yẹn ajẹ́ máa ṣe àìlè òkú fún lẹ́sẹ̀ ẹ̀wá.
Owó mọ́tò. Agbára mi. Ẹ̀yin màmá ẹ ṣé o, wọ́n ti fẹ́ kórè jáde. Ẹ lẹ́yìn ìyàwó mi ẹ ṣé o. Mama immigré. Dé ń pè fáwọn orí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́. Ayọ̀ yín máa dé lójijì. Àmín Jésù. Orí afẹ́fẹ́ ti kún láti òru látàlẹ́ àná. Mo gbàdúrà. Ìrànwọ́ òkè yóò dìde fún yín. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìyà ẹ jìyà mọ́. Àmín Jésù. Ìran yín yóò di mímú ṣẹ. Àmín Jésù. Oyún ire tẹ́ ẹ ní ẹ ó bì. Àmín Jésù. Oyún ògo tẹ́ ẹ ní ẹ ó bì. Àmín Jésù. Ẹ ò ní kú tògótògó. Àmín Jésù. Májẹ̀mú àánú ó fọhùn fún yín. Àmín Jésù. Ire pẹ̀lú àánú ó bá yín rìnrìn àjò. Àmín Jésù. Ẹ ó gba ìròyìn ayọ̀. Àmín Jésù. Ẹ ó gba ìròyìn ayọ̀. Àmín Jésù. Akéde ẹ̀ sí létí pé ìròyìn ayọ̀ yín bẹ̀rẹ̀ láti òní. Àmín Jésù. Áńgẹ́lì Gabriel ó bá yín lálejò. Àmín Jésù. Ó ṣe yín lórí. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní àti bẹ̀rẹ̀. So God bless you. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń sẹ́ẹ̀dì nǹkan sí mi láti alẹ́ àná. Ẹ ti ń ṣàmì mi ìfẹ́ dárúkọ. Ẹ̀yin tí ẹ ti ń ẹ̀jẹ̀ fóònù mi ó sinmi láti àná. Lóṣù yìí, fóònù ọwọ́ yín yẹn kò ní sinmi fún àláàtì owó. Àmín Jésù. Látàlẹ́ àná, dádì, àfẹ́ ṣe tẹ́lẹ̀ ló yá báyìí, alẹ́ ìlànà ṣe ooru. Gbogbo ẹ̀yin tí torútorú tílẹ̀ fi mọ́ bá mi. Mo gbàdúrà, ilẹ̀kùn ṣí fún yín. Àmín Jésù. Fóònù ọwọ́ yín yẹn kò ní í gbẹ. Àmín Jésù. Àkáǹtì yẹn ò ní í gbẹ. Àmín Jésù. Ọ̀nà ó là ó. Àmín Jésù. In the name of Jesus. Amen. God bless you. I love you.